mo kàn fẹ́ dáhùn látọ̀dọ̀ gbogbo àwa oníṣẹ̀ṣe pátápátá. Ẹ dákun, Ọrúnmìlà pé òun náà wà nínú ìjọ wà nínú òrìṣà tá a gbọ́dọ̀ máa bọ àbí báwo lòun ṣe jẹ́ nílẹ̀ Yorùbá. Olódùmarè ọba Ọ̀rúnbàrẹ̀, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun. Àkókò ti tún tó láti kọ́ ẹ̀kọ́ látara èso igi ọ̀pẹ̀lẹ̀. Nítorí pé bí ọ̀pẹ̀lẹ̀ tó bá balẹ̀ báyìí, amódù jáde, odù yìí náà la fi wá ṣàlàyé ohun tó lódùmarè tó fẹ́ fún ọmọ ènìyàn lókè èèpẹ̀. Orúkọ mi ò yí padà, Evangelist Adéifá ìwà lẹ̀sìn. Mo ti bá wa ládéhùn pé a máa wá ní ìkọ̀ọ̀kan èjèèjì láti máa ṣàlàyé nípa àlùfáà tó sọ pé òun fẹ́ ní ẹ̀kọ́ nípa àwọn ohun tí a ṣe iṣẹ́ lórí ẹ̀ rékọjá. Ó ní tóun bá mọ̀, tóun bá ti mọ̀ ìyàtọ̀ láàrin mọ́gàjí àti mọ́gàrá, ó ní gbogbo à ń sọ pé kọ́lọ́run ó paná adébọrẹ́, ó ní kò yé òun ni, òun ò mọ̀ ni. Ṣùgbọ́n níwọ̀n bàgbà tóun bá ti mọ̀, béèyàn bá ti mọ òtítọ́, òtítọ́ yẹn ni ó sọ ènìyàn di òmìnira. Ta ni Ọ̀rúnmìlà? Báwo ni Ọ̀rúnmìlà ti jẹ́? Torí ẹni lóun fẹ́ mọ̀ pé ṣé irúnmọlẹ̀ ni àbí òrìṣà? Àlàyé lórí Ọ̀rúnmìlà kò yé òun, kò yé àwọn, bí ò sì yé wọn tí ò yé òun, iná ni ò yé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Nítorí pé ìwé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọn àti girama eléyìí tí wọ́n kà ni wọ́n fi òye rẹ̀ ni wọ́n fi ń sọ̀rọ̀ gbogbo tí ń jẹ́ àwọn òrìṣà wa, tàbí pàápàá jùlọ ìtàn ilẹ̀ káàárọ̀ oòjíire. Bí o bá wá jẹ́ni tó nífẹ̀ẹ́ sí gbogbo ohun tó níṣẹ̀ṣe ń ṣe, ọ̀pọ̀lọpọ̀ àlàyé ló ti máa yé ẹ nípa àwọn òrìṣà kọ̀ọ̀kan. Nítorí pé bí ènìyàn bá fọgbọ́n ọlọ́gbọ́n sọgbọ́n, irú ẹni bẹ́ẹ̀ ò ní tẹ́. Ọ̀rúnmìlà eléyìí tí a fẹ́ mẹ́nubà lénìí, ìránṣẹ́ ni, òjíṣẹ́ ni, àyànfẹ́ Ọlọ́run ni, ẹni ọgbọ́n ni, ẹni ìmọ̀ ni, ẹni òye ni pẹ̀lú. Nítorí pé a ti sọ síwájú, bí ẹ bá lórí ọ̀fẹ́ láti lọ rèé wo àkọlé iṣẹ́ kan eléyìí tá a pè ní Ìjẹ́ Ṣàngó ló ń sán àrá. A ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrìn àjò kan síbẹ̀ níbi tá a ti ń sọ̀rọ̀ lórí tí ń jẹ́ àwọn irúnmọlẹ̀ nígbà tí wọ́n ti òde ọ̀run bọ̀ wá sí òde ìsálayé. Mò ń jẹ́ kó yé ẹ lénìí pé àwọn ìránṣẹ́ kan náà lolódùmarè rán wọn pé kí wọ́n wá sílé ayé láti wá tẹ ilé ayé yìí dó. Gbọ́, a ti dáyé ká tó dáyé. Níbi tá a kọ́kọ́ dáyé àkọ́kọ́ sí tí ọmọ ènìyàn àtẹranko ń gbé là á pè bẹ̀ ní ọgbà ìtẹ̀rọ̀, nínú ọgbà tí ènìyàn tẹ̀rọ̀ sí. Eléyìí ni àwọn ẹ̀sìn kejì àtọ̀húnrìnwá ní à ń pè ní ọgbà Ídẹ́nì tàbí ọgbà eléyìí tó wulẹ̀ kí wọ́n pè é. Ṣùgbọ́n ńgbà tó yá, Olódùmarè sí ọgbà ayé yìí sílẹ̀. Ọgbà ìtẹ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ yìí, Ilé Ifẹ̀ ló wà o. Bàbá dèlú Ilé Ifẹ̀, a ó mú ẹ̀rí rẹ̀ jáde. Ṣùgbọ́n a ó rí i pé ọgbà Ídẹ́nì tá à ń dárúkọ, à ń sọ ni, kò síbi tá a lè fọwọ́ gbáyà rẹ̀ pé níhìn tàbí níbí báyìí tàbí ní ọ̀hún ẹni ọgbà Ídẹ́nì wà. Ṣùgbọ́n à ń sọ, a sì gbà pẹ̀lú ìgbàgbọ́. Àwọn ìgbàgbọ́ tó fi wá ń gbà pé kíní yìí kò mọ̀ exist, ṣùgbọ́n ń gbà nínú ọkàn rẹ pé bẹ́ẹ̀ lórí, náà ni kò fi wá máa gba èyí náà. Àyànfẹ́ Ọlọ́run ni Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà tí à ń sọ yìí, pàtàkì nínú ìṣẹ̀ṣe, àmọ̀mọ̀tán sì ni pẹ̀lú tó pé bẹ́nìyàn bá máa lè mọ̀ tán. Ẹlẹ́rìí ìpín, ikú dúdú àtẹ́wọ́, ọ̀rọ̀ ajépo mọ́pọ̀n, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, òdùdù tí dorí ìlémèrè, kórì ìlémèrè kọ́mọ̀ bá a ṣe fọ́, atóbájáyé mọ́ jáyà lolo, asánkẹ̀lẹ̀ kúlà gbòòrò ọ̀pẹ igi ràdà, ọmọ onírẹ̀, ọmọ kèrègbè já onírẹ̀ nírẹ̀, ọmọ sáká bí àbọ̀n, ọmọ ìkànnà ọwọ́ tí òjè kẹ́kùn ọ̀họ́ra nítorí iṣẹ́ bí abẹ ní í ṣe. Ọmọ ejò méjì tí í ṣeré lórí eréwé, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ fara kanra, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ fìrù kanra wọn télé. Ìwọ náà wo àwọn àgbéká ọ̀rọ̀, ìfọ̀rọ̀wérọ̀ ọ̀rọ̀, àwọn orúkọ tí mo kà sílẹ̀ yìí. Bọ́ ọ bá lọ fọjọ́ lẹ̀ mọ ènìyí, kọ wá máa wá ìtumọ̀ pé ó ṣe jẹ́ pé Ọ̀rúnmìlà ni wọ́n ń pè ní ikú dúdú àtẹ́wọ́, ó ṣe jẹ́ pé Ọ̀rúnmìlà ni wọ́n ń pè ní ọmọ ìkànnà ọwọ́ tí òjè kẹ́kùn ọ̀ra. Láti bẹ̀ wàá rí pé ọgbọ́n àti òye rẹ ó sì máa tẹ̀síwájú.
ìdàgbàsókè ó sì máa dé bá ẹ̀kọ́ rẹ̀. Ọ̀rúnmìlà tá à ń sọ nípa rẹ̀ yìí aṣíwájú ni, òun gan làbá pè ní akẹ́yìndé gbẹ̀gbọ́n nínú àwọn irúnmọlẹ̀, nítorí pé ní ọjọ́ orí ọ̀pọ̀lọpọ̀ àwọn òrìṣà ni wọ́n ju Ọ̀rúnmìlà lọ. Fún bí àpẹẹrẹ, Ọbàtálá ó ju Ọ̀rúnmìlà lọ. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí. À ń jẹ́ kó yé wa pé irú ènìyàn tàbí iṣẹ́ wo l'Ọ̀rúnmìlà ń lọ wá ṣe lẹ́yìn ilé ayé. Nínú gbogbo àwọn irúnmọlẹ̀ tí wọ́n ń bẹ lóde tọ̀run, kí là ń pè ní irúnmọlẹ̀? Ìyẹn ni pé ará ọ̀run tó wá mọ ilẹ̀ ẹlẹ̀. Ará ọ̀run tó wá mọ ilẹ̀ ẹlẹ̀ là ń pè ní irúnmọlẹ̀. Wọn kì í ṣe pé láńgbájá kan, àwọn áńgẹ́lì kan, báyẹn kọ́ làwa ṣe ń pè ní ọ̀dọ̀ tiwa. À ń pè wọ́n ní irúnmọlẹ̀. Òrìṣà ni wọ́n pẹ̀lú. Ọ̀rúnmìlà òun ni Olódùmarè kó kun lé ayé yìí, ń bẹ nínú wọn tó kólé lọ́wọ́, nítorí pé nígbà tó Olódùmarè, gbogbo iṣẹ́ tó Olódùmarè ti ń ṣe pátá, ó ní àwọn tó fi ṣe alákòóso ibì kọ̀ọ̀kan pé ọyá ìwọ mójútó yìí, ìwọ mójútó yìí, ìwọ mójútó yìí, ìwọ mójútó yìí. ń ló ṣe jẹ́ pé ẹni tó bí wọ ó yàtọ̀ sẹ́ni tó bí èmi, ó sì yàtọ̀ sẹ́ni tí ń bẹ ní ẹgbẹ́ rẹ pẹ̀lú. Ṣó rántí pé ẹni tó bí ọ ó yàtọ̀ sí ẹni tí ó jẹ́ ìyàwó nínú ilé rẹ tó fẹ́ ni. Nítorí pé léyìí rí báyìí ló mú ìdàpọ̀ wá. Ìránṣẹ́ tó Olódùmarè wá kókun àtúnṣe ìlé lọ́wọ́, òun ni Ọ̀rúnmìlà. Ipò rẹ̀, iṣẹ́ rẹ̀, ń ló ṣe jẹ́ pé bí wọ́n bá ń kí Ọ̀rúnmìlà, wọ́n máa ń pè ní ibi kejì Olódùmarè. A ti sọ nínú ọ̀rọ̀ wa rí, nígbà tí wọ́n bá ń sọ pé tí Ọ̀rúnmìlà bá ṣoore fún àwọn ènìyàn, tí wọ́n máa sọ pé Ọ̀rúnmìlà a dúpẹ́ lọ́wọ́ yín o, yóò wá máa sọ pé Olódùmarè ni ọpẹ́ yẹ. Wọ́n wá bi Ọ̀rúnmìlà léèrè lọ́jọ́ kan pé kí ló dé tó fi jẹ́ pé bí a bá ń dúpẹ́ lọ́wọ́ yín, ẹ wá máa sọ pé Olódùmarè ni ọpẹ́ yẹ. Ọ̀rúnmìlà wá kí fánà fún wọn lọ́jọ́ náà. Ó ní ó wá parí ẹ̀ síbi pé ọba bí Ọlọ́run nìkan ni ò sí. Ẹ wá rí pé gbogbo ohun tá à ń pè ní irúnmọlẹ̀ yìí, pàápàá jùlọ Ọ̀rúnmìlà fúnra lára rẹ̀, kò sọ pé kò sí ti ń jẹ́ Ọlọ́run. Ó gbà pé arán òun níṣẹ́ ni. O ò gbọ́n tí Ifá sọ lójú èjì ogbè níbi tí mo ti fẹ́ kí fáì fún ọ. Wọ́n ní àgbà dúdú orí mọ̀ dífá fún Ọ̀rúnmìlà òpìtàn bàbá níráyé àkọ́kọ́. Ìyẹn nígbà àkọ́kọ́ t'Ọ̀rúnmìlà tó wá sílé ayé nìyẹn. Bàbá wá sílé ayé kò déédé wá o. Ìgbà ayé àkọ́kọ́ tó wá yẹn, nígbà yẹn tó dá tóru tó tù nígbà náà ni wọ́n ní kó máa méwé bọ̀, wọ́n ní kó máa mú egbò bọ̀, kó sì máa mú jíjẹ mímu kó máa mú bọ̀. Gbogbo ohun tí ń bẹ nílé ayé ìpátá kò ṣàdédé wà. Kódà kì í ṣe ọjọ́ kan ni gbogbo wọn wà. Ní àkókò tó bá kan òòrùn, òòrùn á ṣègbà títí ẹ̀. Bí òòrùn bá ń jó tí bá ń yọ̀, kó rántí pé òṣùpá náà ń bọ̀ wá lo àkókò tiẹ̀ náà. Ìyẹn ni Ifá àkọ́kọ́ eléyìí tó gbé Ọ̀rúnmìlà wá sí ilé ayé. Ọ̀rúnmìlà asáyé sọ̀run òde ìbíní ni. Gbogbo ohun tí ń bẹ nílé ayé l'Olódùmarè ti kó sẹ̀ lé lọ́wọ́, tó sì ń ṣe àtúnṣe lójúlé sójúlé, nílùú sílùú, tó sì ń ṣe gbogbo ètò yẹn. Kí ló ṣe jẹ́ pé nínú ìṣẹ̀ṣe ó lójú ọ̀rọ̀ tí wọ́n máa sọ eléyìí tí ò ní sí Ọ̀rúnmìlà níbẹ̀. Wọ́n á ní wọ́n á dáfá, wọ́n á ní wọ́n á ṣètùtù. Kò sí ìlú kan tí a ti lè sọ pé nínú ìlú yìí o wọn kì í dáfá níbẹ̀. Kò sí ìlú náà lókè èèpẹ̀ tàbí lórí ilẹ̀ ayé. Ọ̀nà tí wọ́n ń gbà fi ń ṣàyẹ̀wò tiwọn ni ó yàtọ̀. Gbogbo ìlànà yìí Ọ̀rúnmìlà ló fi kọ́ wa. Ara iṣẹ́ tó Olódùmarè tí ó ní kọ́ wa jẹ́ nílé ayé ni. Torí pé oníṣẹ́ ò ní fẹ́ kí iṣẹ́ rẹ̀ ó bàjẹ́. Olódùmarè tó dá ẹ̀dá, tó dá ẹranko, tó dán gbogbo sílé ayé, ó tún fún ọmọ pé ẹ̀dá yóò kojú ìṣòro. Ohun kan láti fi yanjú ìṣòro òun, ó sì fún wa ní ọ̀nà láti jẹ́ kí ìṣòro yẹn kó lè máa kúrò níbẹ̀. À ń sọ̀rọ̀ nípa tí ń jẹ́ Ọ̀rúnmìlà. Túnbọ̀ bí ọ̀rọ̀ náà bí ṣe tún tẹ̀ síwájú. Ọ̀rúnmìlà ní ìbáṣepọ̀ rí gbogbo ní sunú pósí, igi ìrókò tí ń bẹ nínú igbó wọn ọba ti tán nígbó. Ìbá jẹ́ pé gbogbo orí gbogbo ní sunú pósí, àràbà gbogbo wọn ọba ti tán lẹ́lùjù. Adífá fún gba ẹni abùfówèrè, àti wọ́ àtẹ̀mí òwèrè làwa ń jà láyé, torí pé ẹni torí wá san bẹ́ẹ̀ ni wọn ò wọ́pọ̀. Ẹ rí i pé àti ènìyàn àti igba ẹni ní ohun yòówù tó wá sílé ayé, ó ní pàtàkì tọ́lọ́run ní ká wá ṣe nílé ayé yẹn. Ara iṣẹ́ tí Ọ̀rúnmìlà tó wá ṣe nílé ayé ni. Wá tún máa gbọ́,
gègèlè tẹ́ ní mọ́lé ìgbín dègbín gbangba ní mọ́lé ahun dahun àwọn àgbàlagbà mú mi ìkàsí àfomi òwúrọ̀ ilé ìtọ́ba ojúmọ́mọ́ adífá fún Ọ̀rúnmìlà òpìtàn eléyìí tó lódùmarè ó tún rán wá sí ilé ayé láti wá tún ilé ayé ṣe sọ pé ìgbà kejì tó nìyẹn ìyẹn gbọ́ èdè yẹn pé a tún rán láti wá tún ilé ayé ṣe ìyẹn ni pé bẹ́nìyàn bá kọ́lé a parí ilé báyìí a kó lọ sínú ilé a máa tún inú ilé yẹn ṣe kí ayé ó lè bá ṣe rí àpẹẹrẹ tuntun lára ilé ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ni ohun gbogbo tẹ́nìyàn bá ní tàbí ohun tẹ́nìyàn bá ń ṣe ní ilé ayé tún gbọ́ nínú ẹsẹ̀ Ifá kan Ọ̀rúnmìlà ní kò síbi tí afẹ́fẹ́ kì í fẹ́ dé kò sì síbi tí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tí kò lè jàrè adífá fún ikọ̀ tí Olódùmarè máa rán níṣẹ́ ó sá ti gbà pé àwọn ẹ̀dá kan ń bẹ eléyìí tó jẹ́ pé Olódùmarè ló rán wọn níṣẹ́ láti wá ṣètò ilé ayé láti wá ṣàtúnṣe àtúnṣe nílé ayé àwọn ikọ̀ kan ń bẹ nínú tá à ń pè ní ikọ̀ yẹn ìwọ ń bẹ níbẹ̀ tó bá jẹ́ pé ó ń táyé ṣe ni nínú ikọ̀ yẹn èmi ń bẹ níbẹ̀ tó bá jẹ́ pé mò ń tún ayé ṣe ni ṣùgbọ́n àwọn kan ti wá síwájú tó jẹ́ pé àwọn ni wọ́n tún ayé yìí ṣe ọ̀gbọ́ àwọn kan ti wá síwájú tó jẹ́ pé àwọn Olódùmarè fi iṣẹ́ ìran àwọn yẹn làwa ń júbà ìmọ̀ júbà àwọn yẹn ló ṣe ń ṣe é ṣe fáwa náà nítorí pé kò sí ntẹ́nìyàn ń ṣe nílé ayé tí kì í ṣe pọ́kọ látara ẹnìkan gbogbo ń tó jẹ́ ti káàárọ̀ òjíire nílẹ̀ adúláwọ̀ tiwa látara àwọn òrìṣà yìí la ṣe ń kọ́ mẹ́ta wá làwọn òrìṣà yìí ni wọ́n pín sí a ní òrìṣà àdúróbọ a ní òrìṣà àbẹ̀rẹ̀bọ a sì ní òrìṣà àkúnlẹ̀bọ àwọn òrìṣà àdúróbọ wọ́n ló ń kà àbẹ̀rẹ̀bọ àkúnlẹ̀bọ náà wọ́n ló ń kà ṣùgbọ́n nínú gbogbo pátá àkúnlẹ̀bọ ló kéré yéye jù Ọ̀rúnmìlà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ní ìránṣẹ́ t'Olódùmarè rán wá sílé ayé tó jẹ́ pé òun ló máa dá fún alára òun ló dá fájèrò òun ló dá fún awáràngún àga àlàkèṣú nínú ibi tó ti ń jẹ́ orúkọ ibi kejì Olódùmarè ni pé kódà àwọn irúnmọlẹ̀ kọ̀ọ̀kan bọ́rọ̀ bá rújú tàbọ̀ bá dàrú tàbọ̀ bá ọba ta kókó tí ò yé wọn mọ́ Ọ̀rúnmìlà lẹni tí wọ́n lọ rè bá wọn á rán sí Olódùmarè pé kí ni Olódùmarè fẹ́ kí ni ìfẹ́ Ọlọ́run lórí ìrìn àjò yìí Ọ̀rúnmìlà náà ó sì dáfá kò lè dá iṣẹ́ ṣe láì jẹ́ pé ó bá bi Olódùmarè léèrè ìlànà méjì ni Ọ̀rúnmìlà máa ń ṣe àyẹ̀wò ló fi máa ń béèrè ọ̀rọ̀ nígbà náà àkọ́kọ́ lohun tí wọ́n ń pè ní ikin wọ́n ní ká mú kí n lu kí ká lè bá gbóhùn kí ká fọ̀pẹ̀ lu ọ̀pẹ̀ ká lè bá gbóhùn ọ̀pẹ̀ tàbá ń kó kí tàbá ń kó dábàá yìí tàbí ká lo ìlànà ọ̀pẹ̀lẹ̀ látinú iṣẹ́ yìí dídá yìí la ó ti mọ ọ̀tún tàbí òsì níyàtọ̀ ara wọn Ọ̀rúnmìlà tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀rọ̀ tó fi ń ṣàlàyé ohun tó Olódùmarè fẹ́ fún wa tàbí ohun tó tọ́ tàbí ohun tí ò tọ́ fún wa èdè yìí là ń pè ní Ifá Ifá la fi ń sọ̀rọ̀ nítorí pé ìdáfá ìṣàyẹ̀wò ìyẹnilókànbò yóò módù jáde nípasẹ̀ Ọ̀rúnmìlà ni tí ń jẹ́ odù Ifá kọ̀ọ̀kan ṣe wà a ní látòrí èjì ogbè ọ̀yẹ̀kú méjì ìwòrì méjì títí tó fi dórí òfúnṣẹ́ bí wọ́n ṣe wá wà yìí gbogbo wọn pátá ni wọ́n ṣe àkọsílẹ̀ odù ọ̀rọ̀ kọ̀ọ̀kan yálà ohun tó ṣẹlẹ̀ ní àkókò kan tàbí ohun tó ṣẹlẹ̀ ní ọdún kan ní agbègbè kan ìlú kan ni tàbí lórí ìgbé ayé ẹnì kọ̀ọ̀kan àwọn odù yìí kọ̀ọ̀kan ni wọ́n máa sọ àsọtẹ́lẹ̀ yìí tàbí àwọn ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn torí pé Ifá la rí núròde òun lolùmọ̀ràn ọkàn á sọ̀rọ̀ nípa ti àná á sọ̀rọ̀ nípa ti òní á tún sọ̀rọ̀ nípa ti ọ̀la ìran ọ̀pẹ̀lẹ̀ òní ṣèké oníkì ni ọ̀yà ní gbọ́fá Ọ̀rúnmìlà àtòjẹ tó Tani Ọ̀rúnmìlà òrìṣà tí mú ní bọ òrìṣà míì ni Ọ̀rúnmìlà atún orí ẹni tí ò sunwọ̀n ṣe ni Ọ̀rúnmìlà ẹlẹ́rìí ìpín ni Ọ̀rúnmìlà ikú dúdú àtẹ́wọ́ ni àti gbogbo oríkì tó bá wulẹ̀ kéènìyàn ó kì í bẹ́ẹ̀ ń ló ṣe jẹ́ pé nínú ìgbé ayé rẹ̀ lóde ayé òun ní ọ̀sọ̀ ohun tó Olódùmarè fẹ́ fún wa níbi tí ní àjò kù sí ohun tó yẹ ká ṣe àti ohun tí kò yẹ ká ṣe kò sí tí ń bẹ nílé ayé t'Ọ̀rúnmìlà tí ò sọ nípa rẹ̀
kò síwà ire tí ń bẹ nílé ayé tọ́rúnmìlà tí ò sọ nípa rẹ̀, kò síwà tó kù díẹ̀ káàtó nílé ayé tí Ọ̀rúnmìlà tí ò sọ nípa rẹ̀. Ó sì ṣe ìmúsílẹ̀ gbogbo ohun t'Olódùmarè tó fẹ́ fún ẹ̀dá lókè èèpẹ̀, bí ọ̀rọ̀ Ọ̀rúnmìlà bí ó ṣe ń jẹ́ ní inú irúnmọlẹ̀. Níwọ̀nba ni o, torí àmọ̀ọ̀mọ̀ tán ni o, ọ̀rọ̀ Ọ̀rúnmìlà sì tún tẹ̀ síwájú pẹ̀lú tó bá ń ṣiṣẹ́ rẹ̀. Gbogbo iṣẹ́ t'Olódùmarè dá sílé ayé pátá, Ọ̀rúnmìlà lẹni tí a fi iṣẹ́ náà rán tó ṣe púpọ̀. Oníkálukú náà múṣẹ́ tiẹ̀ dání o, ṣùgbọ́n ó máa yàdọ̀ wọn ní ṣá, torí pé gbogbo wọn náà ni wọ́n béèrè pé ìrìn àjò tí mò ń gbé lórí iṣẹ́ t'Olódùmarè gbélé mi lọ́wọ́ yìí, ṣé ó bá òfin àti ohun t'Olódùmarè tó ń fẹ́ ṣó bá mu. So ló ṣe jẹ́ pé Ọ̀rúnmìlà pàtàkì ni nínú irúnmọlẹ̀, kò ṣeé fọwọ́ rọ́ sẹ́yìn. Aṣayé sọ̀run òde ìbíní, gẹ́gẹ́ bí orúkọ tá a pè Ọ̀rúnmìlà ní ẹ̀ẹ̀kan. Gbogbo ìgbé ayé t'Ọ̀rúnmìlà tó wá gbé láyé, ọgbọ́n ìmọ̀ àtòye yìí kò gbé lọ sóde ọ̀run. Àwọn wo ló kó lé lọ́wọ́? Àwọn náà làwọn tí wọ́n ń pè ní babaláwo. Kẹ́nìyàn tó jẹ́ babaláwo, a jẹ́ pérú ẹni yẹn gbọ́fá, ọmọ dídá, ọmọ tútù, ọmọ títẹ̀, ká dáfá, ká rú, ká sì tú, iṣẹ́ babaláwo nìyẹn. Babaláwo ò lóògùn. Ká dáfá lóòjọ́, ká rú lóòjọ́ ló máa ń mú ẹbọ awó dàjú tọlọ̀gbẹ̀rì lọ. Àwọn lelétò ayé, àwọn ni alátúnṣe òde ìṣàlàyé, nítorí pé gbogbo òrìṣà kọ̀ọ̀kan ni wọ́n ní alàwòrò tiwọn. Alàwòrò ti Ọ̀rúnmìlà tí wọ́n jẹ́ àrólé wọn, àwọn ni babaláwo. Bí alàwòrò ọdẹ, bó ṣe jẹ́ pé ọdẹ ni alàwòrò ti Ògún, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. K'Olódùmarè kó bùkún gbígbọ́ àti sísọ ọ̀rọ̀ rẹ̀. Nínú àwọn ìbéèrè tí ọ̀jọ̀gbọ́n wa tún fi síta pé ẹ̀sìn wo ló ṣe? Ọ̀rúnmìlà ò ṣe ẹ̀sìn méjì, kò ṣe ẹ̀sìn kan rí kó tó di pó ṣe kan. Kódà bá bá ń sọ nípa ẹ̀sìn, kì í ṣe pé gbogbo àkókò yẹn in tí ń jẹ́ ẹ̀sìn ó ti gbilẹ̀ bá a ti ń ṣe yìí. Ní tòótọ́, èké ló dáyé ńlá ṣàdápò. Ọ̀rúnmìlà ló kó gbogbo ohun tí ń jẹ́ irúnmọlẹ̀ jọ láti jẹ́ kí wọ́n ṣe ọ̀kan, ni wọ́n ṣe ń pè wọ́n ní àjọ irúnmọlẹ̀. Nígbà tí wàṣẹ̀, kò tí ì sí tí ń jẹ́ ilé ìsìn, ká ṣẹ̀sìn lọ́tùn, ká ṣẹ̀sìn lósì, ká ń ṣe kíní kan, à ń lọ ilé ìjọsìn, no, rárá, kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nílànà ti ìṣẹ̀ṣe tiwa, ojoojúmọ́ ni ìjúbà máa ń wáyé. Ó sì ní ọrọ̀ ọ̀run téèyàn máa tún ṣe ìjúbà. Ó ní ìsán tí wọ́n máa ń ṣe ìjúbà. Ó sì ní ọdọọdún tí wọ́n máa ń ṣe ìjúbà. Ẹyẹ wọdún tá a máa ń ṣe nì, ìjúbà la fi ń jù. Ìkóra wa jọ nílànà ìṣẹ̀ṣe, àwa ń júbà ni, kì í ṣe pá ń jọ́sìn, nítorí pé à ń júbà àwọn tí wọ́n ti ṣẹ́kù fún wa tá a pè ní aláṣekù. Àwọn yẹn làwa ń júbà. Ń ló ṣe jẹ́ pé bóníṣẹ̀ṣe bá kóra wọn jọ, bí wọ́n bá sọ pé àwọn wà nílé ìjọsìn, wọ́n pè nílé ìjọsìn ni, ohun tí wọ́n ń gbébẹ̀ ṣe ìjúbà ni. A máa ń júbà ni nílànà ìṣẹ̀ṣe tiwa, kì í ṣe pá ń jọ́sìn. Ń ló ṣe jẹ́ pé bí ẹ bá kíyèsí, a ti ń ṣe lórí afẹ́fẹ́. Nígbà tá a bá bẹ̀rẹ̀ ìjúbà, a bẹ̀rẹ̀ ìjúbà látòrí ìbà Olódùmarè ọba àjíkí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, nítorí pé àwọn ni wọ́n jẹ́ ká mọ pàtàkì àti ìrírí ayé. Ohun tá a wá ṣe láyé pẹ̀lú, àwọn ni wọ́n jẹ́ kó yé wa, la ṣe ń júbà wọn, nítorí pé àwọn laláṣekù. Àwa náà ó ṣe, á tún ṣẹ́kù fáwọn ènìyàn lókè èèpẹ̀ ni. K'Olódùmarè kó jẹ́ ká ṣe iṣẹ́ náà pẹ́, ká sì ṣe jìnnà. K'Olódùmarè kó jẹ́ ká ṣiṣẹ́ náà, ká ṣe jìnnà. Ń ló ṣe jẹ́ pé nírìn àjò ìṣẹ̀ṣe, ogun dẹ̀ wọn ọ̀wọ́n rí. Ifá fi yé wa ń bẹ̀, ó ní orí ẹni, ara ìṣẹ̀ṣe wa ni. Bàbá ẹni, ara ìṣẹ̀ṣe wa ni. Ìyá ẹni, ara ìṣẹ̀ṣe ẹni ni. Ike ẹni, ara ìṣẹ̀ṣe ẹni ni pẹ̀lú. Ìyẹn ń túmọ̀ sí pé bí ènìyàn bá jí, tàbí láwùjọ tá a bá ti kóra wa jọ, ẹ jẹ́ ká kóra wa papọ̀ láti jẹ́ ká júbà bàbá, ká júbà ìyá, ká júbà orí, ká sì júbà ìkin ẹni. Àwọn ohun ìránṣẹ́ yìí là ń júbà wọn. Èyí náà ló kó wa jọ pọ̀ tó di ìṣẹ̀ṣe, torí pé látara wọn tá a ti ṣẹ̀ yẹn, a gbọ́dọ̀ ṣẹ̀ sí orírun wa.
a gbọ́dọ̀ ṣẹ̀ sí ọ̀run wa, a gbọ́dọ̀ ṣẹ̀ sí ẹlẹ́dàá wa, nítorí pé bí ó bá sí tomi ewé ìgbẹ́ ò lè yọ, bí ó bá sí tàbàtà odò ò ní sàn, bí ó bá sí ti wọléwọ̀de ẹnìkan ò lè fojú kan bá. Wàá ti wá mọ pàtàkì pé ìṣẹ̀ṣe ó ṣe pàtàkì ó sì ṣe kókó, kì í ṣe àṣìṣe bí àwọn ẹni tọ̀hún àtọ̀húnrìnwá bí wọ́n ti máa ń sọ. Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni kọ́mọ júbà bàbá rẹ̀ bí? Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni kí ọmọ júbà ìyá bí? Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ ni kí ènìyàn ó júbà ìpọ̀rí ẹ̀ bí? Nítorí pé bí orí ẹni bí ò bá padà lẹ́yìn ẹni, bí gbogbo ilé ayé bá ń ba ní jẹ́, wọ́n ń tanra wọn lórí asán ni. Ọ̀rúnmìlà ò ṣẹ̀sìn méjì ju ìṣẹ̀ṣe tó gbé dání lọ. Àfi tí a bá tún rí ìkòkò dúdú tí wọ́n máa ń pa lówe pé ẹ̀kọ funfun tinú ẹ̀ jáde, látara tiwa làwọn ìran tọ̀hún ti bí ni wọ́n ti dìde. Nítorí pé mi ò fẹ́ ṣe mọ̀yàmọ̀yà tàbí ọ̀rọ̀ àfàsàsí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí mò ń sọ yìí. Ká sọ̀rọ̀ bí irúnmọlẹ̀, bí ìránṣẹ́, bí Olódùmarè bó ṣe rán tí ń jẹ́ ikọ̀ tó rán níṣẹ́. Ẹ̀yin ẹ wo nínú Bíbélì nígbà tí wọ́n bá ń koríkì Jésù, ó níbi tí wọ́n ti máa ń sọ pé ọmọ kìnìún ẹ̀yà Júdà. Kí ló bí kìnìún ẹ̀yà Júdà tọ̀dọ̀ tiwọn? Wọn èé sọ débẹ̀ o, nítorí pé ọmọ Ọ̀rúnmìlà ni gbogbo wọn. K'Olódùmarè kó ran gbogbo wa lọ́wọ́. Átù àbà ọmọ ìṣẹ̀ṣe lèmi ṣe nípa ìgbàgbọ́ nínú Ifá mi, ṣebí bàbá mi ló nílẹ̀ o, kémi rìn kémi yan fàǹdà. Ẹ ṣé.